at the messenger, not the message, which is not supposed to be. Emma, look at the message in me, not the messenger. You guys were shouting, American board, remember, Donald Trump kan sọ ní 3 days ago. Àwọn kachako àbí kí ló kọ olórí àwọn agbésùnmọ̀mí ICC second in command ẹ̀ mẹ́rin leader ICC ní Amẹ́ríkà pa nínú Nàìjíríà ní àwọn tí wọ́n ń da àgbáyé láàmú tí wọ́n ń yọ ayé lẹ́nu. Mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ l'Amẹ́ríkà pa bẹ̀tì ní èyí ìròyìn gbé wípé Amẹ́ríkà ní àwọn withdraw, wọ́n ti padà sílùú yìí. Amẹ́ríkà withdraw, kí ló dé tí wọ́n fi withdraw? Amẹ́ríkà withdraw, kí ni wọ́n rí? Ṣé àwọn Fúlàní sọ fún wọn wípé ẹ lè dúró, àbáwọn Fúlàní ti negotiate pẹ̀lú wọn on behalf of Nigeria? Ṣé wọn pé àwa Yorùbá àwa ń bára wa jà lọ́wọ́? Ṣé Fúlàní ti lọ negotiate pẹ̀lú Amẹ́ríkà on behalf of Nigeria ni? Àbí Amẹ́ríkà tí wọ́n ti wo tí wọ́n fẹ́ wò tán Nàìjíríà ló jẹ́ kí wọ́n kẹ́rù sọ́kọ̀ kí wọ́n máa lọ? Àbí Amẹ́ríkà ti ṣẹ́gun agbésùnmọ̀mí ló jẹ́ kí wọ́n kúrò Nàìjíríà? Amẹ́ríkà wọ́n ti withdraw àwọn troops wọn. And what will happen next? Kí ló máa ṣẹlẹ̀ next? Everybody get ready to defend yourself. Everybody should get ready láti defend ara wọn. 27 is around the corner. Àwọn Gani Adams àwọn ṣáà ń ṣe bí olórí burúkú ni. Sunday Igboho ààrẹ Aríkúyẹrí Ọlọ́run mọ̀ bí Sunday Igboho tó de ayé wọn mọ́. Problem tí ẹ̀yin OPC ní fídíò tí mo jù sórí YouTube mi láàárọ̀ mo ti sọ nínú ẹ̀. Ìṣòro tẹ́ ẹ ní tí ẹ̀ẹ́dẹ̀rẹ́ ni sọ fún yín tí èmi Ayélàgbé Àbẹ̀ní Yorùbáwùyí ń sọ fún yín lẹ́ni ni wípé ẹni tó bá wà in love wọn kì máa advice ẹ̀. Ẹni tí ìfẹ́ bá ń pa bí ọtí lọ́wọ́ o ò lè advice ẹ̀ kó gbọ́. Yorùbá land is in love with Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà for now. Kò sí ń tẹ̀lé sọ àwọn ọmọ Yorùbá ò gbọ́ nǹkan kan, wọn ò gbọ́ nánà, wọ́n ti gé wọn létí lọ. A tó lọ sọ́dọ̀ Trump, a tó lọ sí ọ̀dọ̀ Tinubu. Mo fẹ́ gbé kinní kan wá. Ẹ wo fídíò, ẹ wo píkṣọ̀ tẹ́ ń wò yìí. Ẹ jọ ẹ̀yin ọmọ Yorùbá, bàbá àwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wọ́n ń propose wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo àdìrẹ, àǹkárá, àwọn aṣọ wa, kí àwọn NYSC kó bẹ̀rẹ̀ sí ní máa lò ó. Ṣe máa láìkí ẹ̀ tó fáìn lára wọn. Bẹ̀tà àwọn èèyàn kan ti against ẹ̀, wọ́n láwọn ò fẹ́. Mo rí picture and I love it so much. I love this picture so much. Tá ibà fẹ́ kí àwọn youth couple àwa kan máa múra báyìí, ẹ jẹ́ kí n mọ̀ ní comment section. Ẹ jẹ́ kí n mọ̀ kẹ́yìn kí n rẹ̀ ká sàn kalẹ̀. You see, I love this so much. Quickly, ọ̀rọ̀ àwọn ọmọ tó wà ní inú igbó ní Ọ̀yọ́ state. Gọ́vnà Ṣèyí Mákindé ó ti pé 49 days tí wọ́n ti kó àwọn ọmọ wa wọ inú igbó. Gbogbo àwọn èèyàn ń dìde. Bẹ́ẹ̀ tí information tó mo gbọ́ nísìn ni wípé máa play video yẹn fún yín. Wọ́n ní wọ́n sọ wípé Gọ́vnà Ṣèyí Mákindé ó ti fún àwọn tí wọ́n kó àwọn ọmọ yẹn ní owó tí wọ́n béèrè, ṣùgbọ́n wọ́n kọ̀ wọ́n láwọn ò ní rìlíìsì wọn. Wọ́n kọ̀ wọ́n láwọn ò ní rìlíìsì àwọn tíṣà. Àwọn ọmọ wa tí wọ́n kó nínú igbó wọ́n ní wọ́n kọ̀ wọ́n láwọn ò ní rìlíìsì wọn ní o. Wọ́n ní gbogbo ránsọ́ọ̀mù tí wọ́n béèrè wọ́n ní Gọ́vnà Olúṣèyí Mákindé ti fún wọn. Láṣẹ ń gbọ́ tí wọ́n sọ wípé àwọn ọmọ yẹn ò ní pẹ́ dé, wọn ò ní pẹ́ gbà wọ́n bọ́ta, wọn ò ní pẹ́ ṣe gbá, wọn ò ní pẹ́ ṣàwọ̀. I will play the video for you. Wọ́n ní ṣùgbọ́n wọ́n insist pé àwọn ò ní kó wọn kalẹ̀. Ohun tí wọ́n tún wá fẹ́ o lè mi ò mọ̀. Àwọn ẹ̀dẹ̀ tí mo tọ̀ pé ẹ jẹ́ kí gbogbo wa kúkú ya wọnú gbó yẹn. Tó bá fẹ́ pa anybody, ẹ jẹ́ kí wọ́n pa anybody. Àwọn èèyàn ti dìde. Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ti dìde. Fẹ́mi Darkman ti dìde.
ṣe rí ẹ̀yin ọmọ Gani Adams una go cry una go tire no evidence o èmi ló pé 50 days ó ti pé 50 days ni 49 lèmi kà sí ó ti pé 50 days kò sí wàhálà ẹ̀yin ọmọ Gani Adams tó bá yẹ pé very dark man ló wọnú igbó Ọ̀yọ́ tó lọ gba àwọn ọmọ yẹn jáde èmi Yorùbáwùyí màá pẹ̀lú àwọn tó máa sponsor oyè fún very dark man lẹ̀ Yorùbá o torí ẹ máa sunkún today make it 50 days oh my God wọ́n lọ ti pé 50 days báyìí ní ẹni 3rd on the 15th ni now on the 15th náà kó wọn plus 1 month that's 45 50 days ni okay oṣù kan lé 1 day okay tó bá di wípé àwọn ọmọ Gani Adams ẹ máa sunkún pẹ́ o anybody tá bá rí ní akọni nílẹ̀ Yorùbá òun làwọn máa gbé òṣùbà fún èmi Yorùbáwùyí àdánù ìbátan àwọn tó ń wò mí o tó bá yẹ pé very dark man ló wọnú igbó tó lọ bá wa release àwọn ọmọ yẹn wá èmi á pẹ̀lú ẹni tó máa bá bàbá Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀ wọ́n máa fún very dark man lóyè ńlẹ̀ Yorùbá o a máa make sure pé a push ẹ̀ tó bá jẹ́ pé àwọn ràtẹ́ ni wọ́n lọ wọnú igbó tí wọ́n lọ gbà wọ́n ọmọ wa wá ẹ̀yin yẹn OPC ọ̀nà àgọ́ explain táyà no evidence yo ẹ̀ sunkún ẹ̀ fẹ́ ké kú I will join the people that will sponsor oyè fún very dark man because it is not about ẹnu lórí íńtánẹ́ẹ̀tì o we need action àwọn ọmọ wa ó ti lọ 49 or 50 days nínú gbónísìn àti ìgbọ́ pẹ́kẹ́ very dark man ló bọ́ta nísìn ó láwọn ti gbọ́ wípé Ṣèyí Mákindé ti fún wọn lówó ó ní ṣùgbọ́n wọ́n láwọn ò ní kó wọn sílẹ̀ sọ́fẹ̀sì wọn jẹ ni mélòó gan làwọn tó kù nú àwọn ọmọ yẹn ẹni kan wá ń dagbádá káàkiri ẹdún sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ ń sunkún ẹ̀ ń rojọ́ òfò kò sí tó kà wá àgbà ògbọ́n kankan o lórí tàbí tàdé yìí àwọn ọmọ Yorùbá lórí péèjì mi Yorùbáwùyí gan mo post fídíò kan síbẹ̀ tó lóye tí ń jó ó wọ short nika mo kọ sí comment section pé ẹ̀ẹ́dẹ̀ mọ́ jó o bọ̀bọ́ kan wá sábẹ́ kọ́mẹ̀ntì mi tó bá rí èpè tó ṣẹ́ mi ò fún lésì o ó ní kí n lọ gbé bàbá mi wá èmi ní kò mọ́ jó igbá kan àwọn kan ó fẹ́ bú mi pa despite ìjọba fix fọlọ́yè Sunday Igboho tó bẹ́ẹ̀ mo mọ̀ pé ìfẹ́ májèsọ́lá Ìgbòho òòṣà ló ń pa bí ọtí ní òṣèré wípé Yorùbáwùyí mà ló kọ kọ́mẹ̀ntì yìí ní òṣèré ojú yẹn wípé ẹ̀fẹ̀ ni mo ń ṣe pé Sunday Igboho ń jó mo wá ní ẹ̀ mọ́ jó ó bú mi débi wípé ẹ̀yin ọmọ OPC Gani Adams ìfẹ́ ti rúbọ àwọn ọmọ Yorùbá lójú lọ́wọ́ yìí wọn ò rí nǹkan kan bí Sunday Igboho bá yí àgbẹ̀ nísìn ìgbẹ́ yẹn máa rí bí góòdì ni ṣùgbọ́n ẹ fẹ́ mọ̀ ẹ fẹ́ gbà. agbóṣùkẹ́ ọ̀bá mi. ẹjọ́ má bínú jẹ́rí mo gbọ́ ṣó yẹn láàárọ̀ nọ́mbà 1 náà jẹ́ náà tó ń tẹ̀lé Mrs. Gani Adams ọ̀nà ọpọlọ ìdí ìsìn ọgbẹ́ ọ̀nà ọpọlọ ní pé bọ̀bọ̀ tó kọ́ sọ̀rọ̀ jẹ́ kọ́ pílẹ̀ yẹn ó ní OPC wà ní over 38 states how many states náà ní Nàìjíríà. èmi ò mọ ṣó àárọ̀ nìyẹn má gbé ṣó àárọ̀ wá síbi bí ìjà rẹ̀ ṣó tí. ẹ̀rọ ni mo sọ kí n tó pé ó dà pé nǹkan tó ń kọ fún wọn kà á kó tó di kan bọ́ sórí mídíà kó tó máa sọ̀rọ̀ nítorí ẹ̀rọ pé ó rí wọn òfin because tó bá torí ẹ̀ bá pé ọmọ àríyá àgbàdà tó ti yé sìn bàbá kejì bàbá dáadé kan kejì ìdẹ̀kẹ̀rẹ̀ ìyẹn náà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyẹn náà orí ìyẹn náà kò lọ́pọlọ because tó bá wà lọ́pọlọ Yorùbá lọ pé kọkùnrin rédíò kóbìnrin rédíò ṣé kò ṣàṣì lọ ni wọ́n dẹ̀ lọ pé màmá jàmbá sálà máa kékan dúlógún àti àfikàn jó bàmọ́ ìjà tí Yorùbá máa ń bókun lọ ni ọ̀pọ̀ tó ń sọ pa Sunday Igboho yẹn ó dẹ̀ ń rárá àṣàgbàlagbà báwo làwọn ọmọ ẹ̀ṣọ́ fẹ́ máa wò ó náà dàbí láì mú ẹ lẹ̀ then wọ́n fẹ́ kọ́ bẹ̀ lọ́wọ́ Gani tó bá lè wà búra ń ta ẹ má gbọ́ mi dáadáa o tó bá lè wà búra ń ta pé
ṣẹ́rí kan tí Gani ń fẹ́ ni pé ó kórí gbogbo all organisation tó wà ní Nàìjíríà ó kó wọn sábẹ́ ìkọ́ tó ń wá nìyẹn tó bí èyí dà ó yẹ pé ọdún ẹ̀dá wọn máa gbà láti máa yí ìgbọ́dà fún wọn ẹ̀fọ́ òde ńlẹ́fọ́ láwo organisation tó sì yàtọ̀ Àmọ̀tẹ́kùn yàtọ̀ all organisation ló wà Nàìjíríà everybody ní tiẹ̀ yìí why kò ṣe attack Sunday Igboho wọ́n ní kò gbà kó rọ́pò egun ni wọ́n sọ pé kò mú rọ́pò ẹran wà ń bẹ̀ ó lè jà ẹni tó dẹ̀ fẹ́ jà jẹ́ kó lọ jà kí lóun tọrọ ọmọlọmọ fún lójoojúmọ́ ṣe àwọn tó ń bá Gani rìn pé jókòó kan béèrè pé kí ni bọ̀bọ̀ ìjì fún wọn kó tó máa rà wọn síta òye ìkọ́gbọ́n tó ń sin tó yẹ pé everybody kan jàmbẹ́ nu wọn because ẹni tó yẹ bá kó kò ní máa jàmbẹ́ nu ẹ̀ lásán àṣàgbàlagbà tí ó jẹ́ ìyẹn náà lọ kẹ́kẹ́rẹ́ problem sílẹ̀ Yorùbá ní pé àwọn àgbàlagbà wa náà àtúnṣe máa dárúkọ wọn tí wọ́n bá wo history bí Fúlàní ṣe conquer north some of they can call that wọ́n lè conquer wọn lẹ̀ Yorùbá but the problem ta ní pẹ̀lú àgbàlagbà ta ní pé owó ti jàrá bá wọn that's what they know káwọn jáde máa wà lókù wọ́n dẹ̀ gbà pé oyè tó pàdé àbí kí ni wọ́n tó kára àwùjọ ó sì bu àkàrà ẹ̀ dẹ̀ because ìjẹ́ ní ìkọ́tẹ́pẹ́ ọmọdépẹ́ sọ́ọ̀sì tẹ̀ pé ó play sísìn ọmọ Fúlàní yẹn ó náà ju 6 states lọ jọjọ ti ẹ̀sìn pé àwọn lè yàgò wọn gẹ́gẹ́ bí ìfèrè tán fún ìyàn náà lòun náà kú síta sáwọn bàbá yẹn bá tètè gbégbèsè we don't need láti sọ pé káwọn àgbàlagbà kọ́ fẹ́ pé kọ́ fún wa ní pé ọ̀dà pé yẹn ti pé a lè dìde fún ara wa àárí lọ́dà àwọn bàbá yẹn pé káwọn bàbá kan fún ní ilé kó wọ́n yà fún ní lọ́dà ó pé pẹ̀sẹ̀ máa dìde èèyàn bá dìde tó máa dà lóru mi ní wọ́n dà lóru o tó ń bá dìde láti defend ara wọn ẹ yẹ ká wọ ọlọ́pàá ẹ yẹ ká wọ àmì tó fẹ́ wá kó wọn. ṣé wọn population bá ti jáde ní Nàìjà nílẹ̀ Yorùbá ẹ má ní sọ pé Nàìjà nílẹ̀ Yorùbá láti defend ara wọn towards these people ó máa get worse lóòótọ́ o because Yorùbá ò understand wí nǹkan tó ń pè lógun people need to go and learn about history about war kò yí sí tẹ́ ẹ̀ bá ní nǹkan ogun táwọn kan ní nǹkan ogun tó bá bò wọ́n èèyàn tó máa kú máa pọ̀ rẹpẹtẹ ìwọ́n tó ẹ̀ sọ́kọ̀ bàbá yìí wò nìyẹn kó máa wo nǹkan táwọn ń jẹ́ ń sìn kó bá yìí fẹ́ máa kàn wọ́n lágbàgbà ẹ jẹ́ káwọn èèyàn míì máa sọ̀rọ̀ because táwọn olú bá lè dìde àwọn tó rí wọ́n pé tó bá lè dìde kò ń ṣe àwọn Gani kò lè ní sọ àwọn tó rí wọ́n pé tẹ́gbà lára àwọn alágbára yẹn oríṣi agbára ló wà náà àwọn kan wọ́n mi wà lẹ́kẹ̀ẹ́ yóò lè má gbébọn tó jẹ́ ìsìn ẹ tó máa àtàkì gbọ́dọ̀ kó nǹkan tó dọ́dọ̀ yòó nǹkan tó òun náà ti lọ ìkọ́tẹ́ mi bìlìbì nìyẹn yóò jẹ́ ìsìn àgbà káwọn èèyàn dìde towards freedom wọn tó bá ṣì ń dúró de pé kínní bàbá Tinubu máa lọ ó máa ṣe second term àgbàlagbà ni ó máa lọ á ṣe second term ẹ̀ pé ó máa wọ́ sípúnlẹ̀ Yorùbá gbé tí bàbá yẹn bá kú ọbẹ̀ òye yín gbọ́dọ̀ tó sìn ẹ̀ka òkú wa bójú lọ. ẹ ṣeun gan à ń bàbọ̀ gan ẹ ṣeun ẹ̀yin èèyàn wa tẹ̀sẹ̀ ń wọlé lọ́wọ́ sóyè láti bẹ̀rẹ̀ àwọn Amẹ́ríkà àwọn tí wọ́n kó sórí sọ́ìlì Nàìjíríà àwọn ológun wọn tí wọ́n kó sórí Nàìjíríà àwọn Amẹ́ríkà ti withdraw àwọn troops wọn ní èyí so àwọn ológun Amẹ́ríkà wọ́n ti padà sí Amẹ́ríkà wọ́n ti withdraw àwọn troops wọn àwọn military wọn ti withdraw wọn lẹ́yìn so wọ́n lè ti sọ fún yín sí wípé ju state 6 lọ ní Nàìjíríà ẹ bá wa gbóhùn sókè. ayé àjáde Ọlọ́run àti kúkà mi wà. Ọlọ́run ò ní fi yín lọ ẹ̀mí kan mọ́ ṣe ẹ̀mí kan fẹ́ ẹ̀mí kan ní ṣe ẹ̀mí tó ṣíṣe Yorùbá bá jiná mọ̀ nípa ìfọ̀mọ́ ṣàwátì ni wà á tẹ́rí ọ̀rọ̀ díẹ̀ tó tó fọlọ́gbọ́n o fẹ́ẹ́ tó bá lóye lórí ni o ọ̀rọ̀ díẹ̀ báyìí tó tó fọlọ́gbọ́n tẹ́rí Yorùbá àwọn tó ṣẹ̀dá nípa gbogbo kí n sọ pé Oòduà gangan ló kó sí ọmọ yẹn nínú tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde a lè máa wo bẹ́ẹ̀ tó ní làákàyè torí èmi kan ti kọ́kọ́ bu nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn bọ̀tí gba tí mo rí pé tí mo dẹ̀ ń kọkàn bá ń lọ nǹkan tó ń sọ yẹn mo rí pé lóòótọ́ mélòó ni wá òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ mélòó ni wá Nàìjíríà stéètì mélòó ni wá stéètì wo ló pọ̀ jù stéètì Haúsá Fúlàní ló pọ̀ jù Nàìjíríà nínú 36 àmú ìdá mẹ́fà lámú 36 divided by 6 lámú. Bí ṣe kéje láti ìgbà lọ́wọ́ wa tó jẹ́ Kwara àti Kogi Kánò ìgbà lọ́wọ́ wa nísìnyí àlá ní 8 nínú 36 àti ìkó wọn kọta
of Nigeria. So èmi dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ àwọn pípì wọ́n ti surround wa, wọ́n ti yí wa ká.